bọ́ nínú àwọn Markaz náà lè sọ pé owó lẹ gbé wá fún bàbá nípa àwọn afá adáyọ̀ àwọn gbowó wọn gba mọ́tò àwọn èèyàn ní kí n jáde jọ́nà pé kí n fèsì mo ní àkètò èmi kánjú Fúlàní ni mí iná mo fi ní kọ́ kámẹ́rà ń sí mi ìwọ ni kò wá jáde nísì o ìwọ ni kí wọn náà jáde ọ̀nà ọmọ Markaz náà kò wá jáde kò wá búra lọ́dọ̀ Ọlọ́run pé iye tá a gbà ní. Allahu Akbar. gbígbé iye tí wọ́n gbé wá ní àbí pé iye tí wọ́n gbé fún Mudeer Markaz ni àtìgbà tí wọ́n gbé wá àti èlò lọ́jẹ́ náà bá lè ṣèyí ni o ní dọ́dọ̀ Ọlọ́run pé Mufti Ilorin Mufti Markaz ni Mufti Ilorin Mufti Ilorin Mufti Markaz ni láà àmọ́ náà ọjọ́ kọ́kọ́ rẹ́dí láti tẹ̀lé Rabita yìí náà ẹ̀yọ́ ọmọ Markaz wà ń bẹ̀. àmọ́ àwọn tí mo kọ́kọ́ gbéwèé fún pé kó ṣe é bí nǹkan kó ti ṣe ń bẹ̀ pé wọ́n ti fún wa yọ̀ǹda ká lọ lè ṣe kínní kọ́ mọ́ lọ àwọn tí òjò ṣe ṣe àwọn ọmọ Markaz ni. ọ̀rọ̀ tí mọ́tò tẹ̀ ń wí iná èmi gan tí mo dábàá rẹ̀ ní òdìrú ọ̀mọ̀ tàbí gbé wọn débẹ̀ mọ̀. èmi tí mo dábàá rẹ̀ fún tọ̀hún ni èmi èkúrọ́ tó bá níbẹ̀ kọ́ wáṣẹ Ọlọ́run pò ń tọ̀hún. Bẹ́ẹ̀ Rabita yìí ó ti ṣiṣẹ́ ó ti function bó ti yẹ kó ó ti ṣiṣẹ́ ni àṣẹ̀ṣẹ̀ ní máa béèrè ẹgbẹ́ muhassasa mi kalẹ̀ àwọn tí wọ́n ní agbẹ́ muhassasa mi kalẹ̀ wọn ò fẹ́ tẹ̀lé Rabita ni muhassasa ti ń bẹ already. Allahu Akbar. bóò láṣẹjọ́ function ló kù àmọ́ náà ọjọ́ kọ́kọ́ rẹ́dí láti tẹ̀lé Rabita yìí náà ẹ̀yọ́ ọmọ Markaz wà ń bẹ̀. Allahu Akbar. Rabita nísìn gbogbo olúlọ́ wà ń bẹ̀ wọ́n ní àti wọn ni wọ́n ṣe wọ́n wá pọ́njọ ọ̀rọ̀ masahabiya wọ́n sọ di ọ̀rọ̀ alihisibiya wọ́n sọ di ọ̀rọ̀ asọ̀biya wọ́n sọ dá o ti débi ananiya níbi pé a fẹ́ tẹ̀lé àwọn tó lọ́n fi ṣe lórí ní bẹ̀ kí ló wá burú jù ká jẹ lérí fún yín ẹ dákun ìwọ tó ń bẹ́ta ni mò ń sọ fún o ṣé ó ti burú jù ni ṣé Tinubu nísìn ṣé òun ni wọ́n sọ pé ọmọ ìwé ju gbogbo orílẹ̀-èdè yìí lọ rárá o tó ń lọ ọmọ tó ju gbogbo orílẹ̀-èdè yìí lọ rárá eléri ẹ farabalẹ̀ Ọlọ́run ni màá ṣe kí ni o ni màá yàn kọ́dà bá a bá dijú tá a bá lajú gbogbo wa náà mọ̀ pé wàláhì mo búra lọ́dọ̀ Ọlọ́run yàn àwọn bàbá wa tó jókòó yìí àwa ni kí ká mọ tá à ń ṣe bọ́lá ọba tó ní yàn wọ́n ilẹ̀ fẹ́ kí wọ́n ṣe rí ẹ dákun kí ni wọ́n fẹ́ kí wọ́n ṣe rí nínú ìyànjú tí wọ́n gbà lórí ọ̀rọ̀ Darul Ifta yìí lérí kó lè fẹsẹ̀ múlẹ̀ ìgbìyànjú 2 sí 3 ni bàbá wa gbà lẹ́yìn ìgbà tí Sheikh Adam Abdullahi lọ tán tí mo gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ nítorí ó sojú mi ni o má sọ fún mi pé kò sojú mi rárá kò sojú mi kọ́ ó ṣe ara mi tí mo mọ òró rẹ̀ tí mo mọ àbú rẹ̀ tí mo mọ ọkàn rẹ̀ tí mo mọ òde rẹ̀ tí mo mọ ẹ̀yìn rẹ̀ lérí pé báwo ni ẹ̀sìn ó ṣe lọ wájú níbi tá a wà yìí nílẹ̀ Yorùbá àkọ́kọ́ ń bẹ̀ ni pé bàbá rí i pé bá a bá fẹ́ kí ìkọ́ papọ̀ a gbọ́dọ̀ gbé látọ̀dọ̀ àwọn ọba pé àwọn ọba wa ìtọ́ máa ṣe ká parapọ̀ mọ́ wọn especially láti ibi tí Ọlọ́run ti ní wọ́n bí wọn wálẹ̀ yà yìí láti Ìlọrin títí dé yà yìí ni wọ́n fẹ́ ká jọ ṣe àṣepọ̀ yìí. nígbà táwọn tó jẹ mufti lọ tán bẹ́ẹ̀ tọ́wọ́ adigun di ti sàmánì sí àwọn tí wọ́n wá pọ̀ o mufti ti lọrin àwọn tí ń wá ṣe kíni o wọ́n pọ̀ kìí ṣe pé àwọn náà wọn ò nímọ̀ tí wọ́n ṣe kíni o tí wọ́n fi ṣe. àmọ́ gẹ́gẹ́ bí tí àwọn bàbá Maulana Sheikh Muhammad Habeebullahi tí wọ́n máa ń sọ lọ́rọ̀ àwa náà làwọn sọ fún ọ pé ìtẹ́ ẹ̀ máa sọ lọ́rọ̀ o àsìkò náà ló dé yìí àsìkò náà ló ṣe kí ni o ló dé yìí ẹ dákun ẹ dìde gbogbo ìtẹ́ bá ṣe ẹgbàá wálé ná. Allahu Akbar, Allahu Akbar. torí ní àwẹ̀ ẹ̀sìn bàbá ń challenge wa ní mọ́sálásí yìí sì ń gbọ́n kánú ìmí Adam ń gbọ́n kọ̀rọ̀ yàrá mi kọ́dà mo fẹ́ máa jiyàn ni rárá nísìnú torí mo lè mọ jísàrì ìyẹn ni mo ní wọ́n gún wọ́n bá ní kí n gbé e sí kí n gbọ́n tí mo wí wàláhì mi tí yàrá mi ti dópin nu àwẹ̀ mi náà ni ètí dé yìí tí bàbá ń sọ fún wa pé wọ́n wá gbé wá bá mi ni lágbájá náà ló ṣe kí ni o ló gbé wá tọ́ba lọ lè jẹ́ ké bẹ́ẹ̀ kọ́ kí wọ́n jáde kí wọ́n ké bẹ́ẹ̀ kọ́ tẹ́mi wá yìí sọ fún wa pé tí wọ́n fi bá bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni wàláhì bẹ́ẹ̀ ni àwọn tá a kó wá ni
ìpè kéye pé a fẹ́ sọ ọ́ di mufti tẹ́ mufti Ìlọrin mufti Markaz ni tẹ́ mufti Ìlọrin tẹ́ mufti Ìlọrin tẹ́ mufti Markaz ni láà kò rí bẹ́ẹ̀ farabalẹ̀ ẹ farabalẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìlú ni ọ̀rọ̀ orílẹ̀-èdè ni wọ́n sì ní láti lé láti kó ẹ̀sọ́ ròde bàbá òfìgbà kan wá mufti ṣe tẹbí wọn bá fi hàn jẹ ọ̀gá tó bá ti náà tó bá máa ṣẹṣẹ lábẹ́ ìkóṣe ẹ má wò yìí ni ẹ dákun ẹ má wò yìí o ká tó wí yìí èyí tí fi dọ̀bálẹ̀ gé pé ẹ dákun wàláhì ṣé ẹ mọ̀ wá ṣàhídà là èsì ní tí wọ́n ń bi mí lé nínú àwẹ̀ lọ́dún ní wà ń fọ káwẹ̀ mi ò tó dé yìí. bàbá wa mo á ní ẹ má ṣe bàbá ní tọ́ gbà tó wá wí báyìí náà tọ́ bá ní kí n ṣe náà ní ṣe. Allahu akbar. ntọ́ bá ní kí n ṣe náà ní ṣe kọ́dà ń bo láti gbé ní ṣe torí pé tí mo bá bọ́ọ̀lẹ̀ désàlẹ̀ ní ṣe ó lè yí padà o sì wá béèrè nǹkan kan lọ́wọ́ mi rí wá béèrè nǹkan kan lọ́wọ́ mi wọ́n sọ àwọn ọ̀rọ̀ míì fún mi tí ilé máa sọ fún yín tí mo ní èmi yọ̀ǹda dé mo yọ̀ǹda ìtòsí jẹ́ kẹ́ yọ̀ǹda mo ṣàlàyé fún wọn àmọ́ àkòrí ẹ̀ ni pé èmi ò gbéyà yín mi ò sí ní Janub Shamali ni mo ń ṣe kí ni mò ń gbé èmi ọmọ wa bá wọn ṣe ni ẹ̀ẹ̀kejì sí pé ilé tí wọ́n ti fẹ́ yàn yìí àwọn ará Shamali náà ni wọn ò ní yan Shamali ẹgbẹ́ wọn àwọn èèyàn wọn náà ní náà ni wọ́n ṣe kí ni wọ́n yan mo tún wá mú hújà mẹ́rin mi wá bàbá ni tọ́ bọ́ba yìí pé ìtẹ́ ẹ̀ bá wá náà nù ni èmi náà ò sì kún yín bẹ́ẹ̀ ìyẹn padà ń gbọ́ nínú àwọn Markaz náà lẹ́yìn sọ pé owó lẹ gbé wá fún bàbá nígbà àwọn afá adáyọ̀ àwọn gbowó wọn gba mọ́tò àwọn èèyàn ní kí n jáde jọ́nà pé kí n fèsì mo ní àkètò èmi kánjú Fúlàní ni mí iná mo fi ní kọ́ kámẹ́rà ń sí mi ìwọ ni kò wá jáde níṣẹ́ o ìwọ ni kí wọn náà jáde ọ̀nà ọmọ Markaz náà kò wá jáde kò wá búra lọ́dọ̀ Ọlọ́run pé iye tá a gbà ní. Allahu akbar. ipe iye tí wọ́n gbé wá ní àbí pé iye tí wọ́n gbé fún Mudeer Markaz ní àtìgbà tí wọ́n gbé wá àti èlò lọ́jẹ́ náà bá lè ṣèyí ni o ní dọ́dọ̀ Ọlọ́run pé. ẹ jẹ́ ká sọ̀rọ̀ gidi tẹ́ ẹ bá níjà láàrin ara yín ẹ jẹ́ kó ọmọ ní tìjà ọlọ́rọ̀ ní ètí ìwà kú nísìn òun ni kọ́ jáde kọ́ ìpele tó ń gbé wá ní. ọlọ́rọ̀ gẹ́gẹ́ tẹ́yìn nǹkan kọ́ sọ pé iye tó ń gbé wá fún Mudeer ní tó ń wá fi sékìnnì tó ń wá fi fún wọn. ó sì sọ ẹni tó bá fi rán. ọ̀rọ̀ tìmọ́tò tẹ̀ ń wí iná èmi gan tí mo dábàá rẹ̀ ní Mudeer ọ̀mọ̀ tá a fi gbé wọn débẹ̀ mọ̀. èmi tí mo dábàá rẹ̀ fóun tọ̀hún ni èmi èkúrọ́ tó bá níbẹ̀ kọ́ wáṣẹ ọlọ́run pò ń tọ̀hún. ẹ tó bá kúrọ́ nínú ọ̀rọ̀ yìí èmi tí mo ń dábàá pé sórí nǹkan tí mo rí pé ta lè ṣe mi kí ní nǹkan báyìí ni tí nǹkan yóò máa fi lọ wájú. bàbá ò béèrè kankan Mudeer Markaz yìí ṣé Muhammad Habeebullahi wàláhì èyí tí wọ́n bí mí lẹ́sìn ní ìfẹ́sì rẹ̀ ní àyùn mo gbọ́dọ̀ fọ́ lójú wọn èmi kí mo kú gbẹ́wò níwájú kalẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́yìn òun burú yìí kẹ́ ẹ yá àṣírí tẹ́ ẹ̀ ń ṣe. kọ́dà bí wọn náà bá wá mọ̀ lódodo wípé bàbá yóò gbà kankan bẹ́ẹ̀ ní tí ń wá láti inú wa làásì kí ni o làásì fún wọn gẹ́gẹ́ bí ọmọ kí ó sàfà. látọ̀dún kan yóò yẹ pé o ti jáde pé wàláhì tẹ́ ń wí pa àwọn kò rí bẹ́ẹ̀ o. ní tẹ́ ń wí pa ìjálè wà ń bẹ́ẹ̀ tó yẹ àṣìlẹ́mọ̀ yẹra wa alẹ́ padà yẹra wa torí kan náà ni wa. àmọ́ tí mo fẹ́ kí ilé àlójú yín bẹ̀ ni pé gbogbo tẹ́ ń wíhun kò rí bẹ́ẹ̀ o wọn ò gbowó lọ́wọ́ mi wàláhì títí dì sí ẹnìkan tẹ́wọ́ gbowó ní tí mo bá lágbára dé gẹ́gẹ́ bí tọ́lọ̀ ṣe fún mi ìmọ̀ ṣe é síbẹ̀ ọ̀tàn bóyá tí wọ́n wá rò ní wọ́n fẹ́ fẹ́ lẹ́yìn náà ṣe túkú sí fún èmi náà ní tí ń bẹ́ nu alátìgbà yìí náà yóò ti tán ní tí ń bẹ́ nínú alátìgbà yìí náà yóò ti tán a gbọ́dọ̀ dóńdó kí nǹkan bàjẹ́ àmọ́ ńgbà tẹ́nìkan bá tára àta tí ò sí mi ọ̀rọ̀ yìí tó bá sọ tí wọ́n wá dìde nísì tí wọ́n wí kankan tó ọmọ pé dídákẹ́ rẹ ni pé òfin rinlẹ̀ pé bó ṣe kí ni o ti nínú ìwọ́n á challenge rẹ nísì tó tọ́ wa pé báyìí ni bá ní tòótọ́ kọ́ wa sọ kémi rẹ wá tàbá hàlà lọ́dọ̀ ọlọ́kàwé tó lọ pẹ̀lú ẹ̀. èmi bẹ́ẹ̀ mi bá ń báyà ṣe 360 degree ni mo fi bá lọ 90 degrees yẹn tí ó bá ti wá kú ọlọ́run ti pa wọ́n tí ó bá ń sọ yìí ajẹ́ pé kọ́lá ẹnìkan kò ní lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ má ṣe báyìí mọ́ ẹ má ṣe báyìí mọ́ ẹ má ṣe báyìí mọ́
gbogbo wa lọ́dọ̀ Ọlọ́run wataku yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin bima kasabat wa hum la yuslamun. a padà kú o ọ̀rọ̀ mọ́tò tí a yí pé agbawó agbadọ́là agbowó agbadọ́là àmọ́ mo ti àtàkì rẹ̀ lẹ́ẹ̀kan náà yìí kan sọ ọ̀rọ̀ yìí débẹ̀ yìí lójú ara rẹ̀ náà kò síbi tẹ́mi ò ti lè bọ́ ọjà. ọ̀rọ̀ mọ́tò yìí ìjọ ta lọ pín ṣáda àwa la pílánì ẹ̀ lẹ́yìn wọ́n la yìí nígbà tí wọ́n tó ẹni tó gbé kalẹ̀ tó dìde tó gbé kinní kan ojú Mudeer Markaz pọ́n tó kinní wọ́n wá ní àfa Adam wọ́n wá sọ fún mi yẹn gbẹ pé àfa Adam ó ní ẹ sọ pé tẹ ẹ fẹ́ ṣe ni ó tẹ bá ní tẹ ẹ fẹ́ ṣe ni mi ní wá tó sì ní tó fẹ́ ṣe mi nígbà mo ní bàbá bẹ́ẹ̀ bá gba ẹ dojú tì mí nù ẹ dojú tì mí torí pé ẹ tó sọ èmi ni mo rí pé ẹ lẹ́tọ̀ọ́ sí èmi ni mo rí pé ẹ lọ́tọ̀ sí. ìdí ìsẹ́yìn kọjá Darul Ifta gbogbo rádaràdá tẹ́ ìwé lérí nẹ́ẹ̀tì yẹn àti ilé kéwà yá àti ilé kéwà mi jàmbá ti pọ̀jù lẹ̀ Yorùbá yìí alábòsí sì pọ̀ nínú yín ẹ lódodo ọ̀rọ̀ yíwọ́dé débi tí gbogbo orú àyà tèmi náà tá àrò kan èyí tó jagbára wa lọ wà ń bẹ́ẹ̀ àmọ́ gbogbo bọ́rọ̀ bá ti kó yíwọ́ tó èyí ò ní bọ́rọ̀ bá délé ká mọ́ fòdodo múlẹ̀ wọ́n dàbọ̀ bá kú lọ́nà ọ̀yọ́ kó fòdodo múlẹ̀. ẹ fòdodo múlẹ̀ o bẹ́ẹ̀ bá fòdodo múlẹ̀ gbogbo tẹ̀sẹ̀ ẹ̀ sí lọ́dọ̀ lọ. bàbá làwọn ò ní gbà nígbà wàá bẹ̀ wọ́n títí ntọ́ bẹ́ẹ̀ bá wá gbà wà láì tẹ́ bá ti lẹ́gbàá èmi ní màgùn lọ lé o ìgbé ìmàgùn lọ àmọ́ ẹ dójú tì wá nù àwọn náà sì mẹ́sàn-án rẹ̀ gbà wọ́n padà dìde ẹ rí i pé inú fídíò ńkọ́ làwọn pé ìfẹ́ gbà àmọ́ torí lágbájá èmi kọ́ fẹ́ kọjú sí àmọ́ ńgbà àwọn ẹ̀kọ́ mi kí mo ra mọ́tò wá ní wọ́n wá tó wá lọ báyìí wọ́n wá dáko ẹni tó rà kó tó wá dáko èmi náà. bàbá ò béèrè kankan àwa la rí i pé n tó yí ọmọ kí ó sàfà rẹ̀ ká bẹ̀rẹ̀ nǹkan míì tuntun tó lè jí kí Darul Ifta yìí náà kó fẹsẹ̀ kí ni ó fi múlẹ̀. Darul Ifta tá a fẹ́ gbé dìde nílọrin ìdí òjé kémi ọmọ ìdààmú pẹ̀lú ẹ̀ ni pé ilé tó gbé kalẹ̀ bí àwọn ẹ̀jẹ̀ mi náà làwọn náà kí wàhálà fún ọkọ̀ làbọ̀ Obama kò sí tó burú jù ń bẹ́ẹ̀. àfẹ́kọ́ wà sàmìlà délẹ̀ Yorùbá yìí ni gbèsè kejì ni mo sọ fún yín nígbà wọn padà gbé fún wa tán àfẹ́ kàwádà lìjàn àti ẹ̀ ti kàwádà lìjàn kódà sẹ́kẹ́tì àti yàn èmi yìí ni mo wá láti Kánò tí mo wá bá bàbá Mọ̀lánà ṣé Muhammad Habeebullahi ipe ètò tá a gbé kalẹ̀ ní o àwọn èèyàn sì lẹ́yìn níjó ṣeéṣe ó ní tèmi ti jẹ́ kí ni jẹ́ kó ṣeéṣe kí ni yóò níjó ṣeéṣe ṣé bí wọ́n bẹ́ẹ̀ ẹgbẹ́jà náà bẹ́ẹ̀ làkàtà yìí bẹ́ẹ̀ kí n máa gbọ́n tẹ́ bá bọ̀ ni o bẹ́ẹ̀ bá ti rí i pé yóò ṣeéṣe náà nìmí náà ṣe kí ni o mo yọ̀ dẹ̀ fún yín o búra lọ́dọ̀ Ọlọ́run bí wọ́n ti sọ fún mi nu èmi èbù mọ́yàn ẹ̀ṣẹ́ ní tẹ̀sí mú tọ̀ bọ́ bá yẹ pé bá yọ̀ǹda tá a fi ṣe àwọn jihad tá a kó wọlé ni àwọn báyìí a kó wọn wọlé àwọn báyìí a kó wọn wọlé àwọn báyìí a kó wọlé kọ́dà káwọn ọ̀tá wọn síbẹ̀ náà nígbà náà nígbà gbogbo àwọn ẹtẹ́lẹ̀ fẹ́ rí yìí o àwọn ọmọdé ẹ Mudeer ní ṣe bẹ́ẹ̀ lẹ́sìn mọ́ lọ pàdé ẹ mọ̀ bẹ́ẹ̀ ti mọ yanjú ara yín ṣé ó mọ̀ bùnmi lọ́wọ́ kí wọ́n dákẹ́ ni mo ní ìní dákẹ́ mo ní ìtì ẹ̀ wọ́n mọ̀ kó tiẹ̀ tún síbù tó báyìí èmi náà Ọlọ́run jọ dáa fún yín ẹ já máa jọ lọ́wọ́ gbogbo àwọn jihad ti ń bẹ nílẹ̀ Yorùbá yìí tá a fi sí kò sí kí ni o kò sí. nígbà tí bàbá yọ̀ǹda èmi ni mo wá bẹ̀rẹ̀ sí kọ̀wé táwọn jihad yìí especially àwọn tí mo mọ̀ pé wọ́n lè àwọn tí wọ́n á pariwo pé lónìí yìí pé ẹ̀ka wá ní àwọn jihad àwọn mọ̀ọ́sásà kan kí gbogbo wọn kó forí korí níjọ́ tá a kọ̀wé sí yín àfa tẹ́ respond ni. Respond àmọ́ àwọn tí mo kọ́kọ́ gbéwèé fún pé kó ṣe é bí kankan kó ti ṣe ń bẹ̀ pé wọ́n ti fún wa yọ̀ǹda ká lọ lè ṣe kínní kọ́ mọ́ lọ àwọn tí òjò ṣe ṣe àwọn ọmọ Markaz ni àbí kí n dákọ̀ rẹ ni ó lè dá mi lọ́nà kí mi ṣe sàrà àkọ́ ọmọ lẹ́rù jàǹbá mi ni o torí mi rí i pé àbòsí ni wọ́n ń ṣe mo sì gbọ́dọ̀ fi múlẹ̀ torí mi gbogbo tí wí ni Mọ̀lánà Sheikh Adam Abdullahi gbọ́ tá a bá jàǹbá wọn ṣẹ́jú kan lọ́wọ́ jàǹbá wa náà gbogbo bá ti wà ní àì wọ́n gbọ́ o yóò yé kémi ọmọ sọlá gomi lọ́hùn lẹ́kọ̀ọ́ yìí náà mo gbọ́dọ̀ tí wàá ṣàlàyé bẹ́ẹ̀ bá wá sí yìí ẹ̀ tó bá níbẹ̀ kọ́ ni kó jáde gbogbo ìsálà tí mo kọ sí pátá ní kò bóde oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin dárétí nígbà wọn lára là ń dàrú àjẹ kó ṣeéṣe ìwé èèyàn yìí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ló yìí ń sọ bí ètí kọ́pì wọn ni kọ́pì wọn náà
tí ń retí pé kí wọn náà wá jáde pa tí wọ́n ń wí tẹ́ ń wí pa gbogbo ògbìyànjú tá a ṣe mi dárò fìtá ẹ̀yin báyìí lẹ̀ jẹ́ kó ṣe kí ni o kò ṣeé ṣe ẹ̀yin tí ń retí kó ṣe yìí náà kò ṣe yìí náà. wọ́n wá rí i pé àṣà àti ẹ̀mọ́ra wa ń tòótọ́ àkànbára wa rìn ni à ń bára wa rìn. èmi èkúrọ̀ bí mo ti lápá ẹ̀mọ́ o èmi ò sì ní sàbòsí fún yàn gbogbo èyí tí n bá ń wí tó bá ké bẹ́ẹ̀ kọ́kọ́ lọ́wọ́ dá padà sí mi. náà kì í purọ́ bẹ́ẹ̀ bá sì wá ní ìpurọ́ àwọn tí mo kú kọ́ sí náà wò tí ì kú kọ́dà èmi sì máa ń dẹ̀yàn gan nígbà tí mo rí pé wọn ò fèsì rẹ̀ kí lè fà àwọn èèyàn jẹ́rìí ìjọ tí mo wá lọ sílùú Ìwó mo wá pe ẹni tó bá mi lọ yìí mo tún pe pòfẹ́sọ̀ kan mo tún pe pòfẹ́sọ̀ wo ni kí n lè dákọ̀ àwọn débi dáadáa làwọn ṣe mo pe pòfẹ́sọ̀ Ali Abdulrasaq Abọ́lájí ọmọ Ìbàdàn ni kì í ṣe Markaz àjọ lọ ni mo sì pe pòfẹ́sọ̀ ustazi wa èyí Murtala Alhakiki Murtala Abdulsalam Alhakiki mo sì pe Dr. Nuhu Ibrahim Basulayi lójú wọn ni mo wá pe ní ọ̀rọ̀ yìí sì wọn pé tọ̀ lẹ́tà tí mo kọ sí nílẹ̀ méjì àdésì àwọn mùdírù ti ní ká máa ṣe lọ àá sì retí kọ́jọ́ pé yìí náà ka ìtajà wà bá máa nà àwa rẹ́dì láti jòkó pẹ̀lú yín lérí kí Darul Ifta yìí kó kó lè lọ ẹni tẹ́yìn náà bá tún rí ẹ mú wa àwọn jàmáà tẹ́ bá rí pọ́pọ́ yẹ kó wà ń bẹ ẹ̀yin náà kọ̀wé sí wọn ẹ jẹ́ àpàdé ìlú tá à ń dàrú yóò ṣe ó ti tó ló bá ní àfàdàkùtò ọlọ́mọ bínú tóye pòfẹ́sọ̀ tí mo gbé fúnjọ́ náà akóredé ni àgbárígidó mọ̀ òun lè lérí wọ́njọ́ náà alùsùnà ni irun funfun ni ìmọ̀túmọ̀ rẹ̀ dì sí ìmọ̀túmọ̀ rẹ̀ ẹ sì rí bẹ́ẹ̀ wọ sàárè lọ ẹ yí padà àbòsí náà ni tẹ́mi wá kéré láti kọ̀wé sí ọ ni àwọn ọmọ rẹ̀ kẹ́dàgbà tóbi báyìí. ẹ wà wọn àgbàlagbà tẹ́ bá ṣe tọ́ mọ̀ ṣe wúnúwúnú báyìí wọ́n mọ̀ ṣe wúnúwúnú báyìí ìtẹ́ ẹ̀ jẹ́ kí ìlú ó tó yìí ń bá yín sọnù ẹ̀yìn ara lọ́rin yìí. ẹ̀yin lè máa tẹ́ ń dàrú ẹ̀ sì fi ń ba àwọn tí bẹ ní àyín ló kọjẹ́ ẹ̀ bẹ̀rù Ọlọ́run ìwọ ni kò jáde oko ni mi ò challenge rẹ jáde àgbà mẹ́rin níjọ́ ń bẹ láàrin wa gan jáde. gbogbo èyí ló máa wá sọ nísìn kẹ wá dìde ẹ wá ṣe mùnáfíkí káàkiri kẹ wá dìde pé lóòótọ́ o ìtẹ́mi retí gẹ́gẹ́ bí àfa ìpè wàláì wọ́n pè wá ìtẹ́ ìwé mi jọ́nà ẹ̀bẹ̀ mi nì pé wàláì àfẹsì bí ìgbàgbọ́ lọ́la lókù àtúní fáṣálẹ̀ lẹ́ẹ̀kejì ń bẹ lẹ́yìn ìwé ẹ̀mẹ́ta tí mo kọ́ ọjọ́ tá a fẹ́ ṣe tá a fẹ́ tí wọ́n fẹ́ wo ṣe láwà ní mufti yẹn náà bí ọmọ ọ̀dọ́ ni mò ń ṣe ń bẹ léyè kí gbogbo nǹkan lè dáa bí ọmọ ọ̀dọ́ ni mò ń ṣe o tẹ́sí mọ̀ pé irú mi yìí kò sọ́mọ ọ̀dọ́ tó lé baba yín o òdodo nu wọ́n wá máa sátẹ̀lé yín èmi ni wọ́n fọwọ́ ara mi kó fi tẹ̀sán wá báyìí mo fi ọwọ́ ara mi kó fi tẹ̀sán wá fún yín pé mélòó náà wá ẹni 12 13 ẹ jẹ́ ká lọ pọ̀ ẹ jẹ́ ká lọ pọ̀ kí nǹkan yóò lé dá tá a bá bá pàdé ọ̀rọ̀ mọ̀sàbíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ àsọ̀bíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ èsìbíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ tọ̀ìfíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan. bàbá tẹ ilé ìmájà wọ́n ti ní àwọn ti yọ̀ǹda wọ́n ti fi 100% tẹ́ẹ̀tún bá wọn náà jà náà ni ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ kó work ẹni wá gbádìí òtòṣì o ó gbé ta Aláròyé lẹ́yìn tẹ́ ẹ jẹ́ kó work tán tẹ wá bẹ́ẹ̀ sí wá kó tara yín jọ lẹ́yìn gbogbo effort Markaz lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ ti kọ́ wọ́ọ̀kì tán ẹ wá bẹ̀rẹ̀ sí kó tara yín jọ nígbà tẹ́ ẹ̀ lọ́dọ̀ ti fẹ́ ni tòun náà tún hẹ́ẹ̀dì tara yín tẹ́ ẹ fẹ́ ṣe ní sítẹ̀ wá ń pè pé salam ń bẹ ọmọ Markaz náà lẹ́ tó pé ẹ̀yin títún hẹ́ẹ̀dì wọn bẹ̀ náà ọmọ Markaz náà ni. ẹ kó tara yín jọ nítorí èmi ọwá yín nu mufti má jẹ́ wọn ó fẹ́ rí rẹ gbà pààrọ̀ èyí ẹ̀ ṣe máa fẹ́ rí sọlé bàbá rẹ̀ gbogbo tí wọ́n bá promise rẹ irọ́ ni o tá a bá sí ń bẹ̀ nínú ọgbà yìí ni mo ti sọ yìí tá a bá sí ń bẹ̀ tóye ìmọ̀ ká máléjì ara wa kájọ sepọ̀ àwa rẹ́dí àti máléjì kẹ́yìn náà sì ṣe kínní kẹ́ máléjì àwa náà àmọ́ kẹ́ ẹlẹ́mọ̀ọ́sẹ̀ kankan lẹ̀ Yorùbá yẹn yọ wá kó ń bẹ́ bọ́rọ̀ yìí ti rí lọ nísìnyí náà ni ọmọ rí lọ tẹ̀wọ̀n bọ́rọ̀ yìí ti rí bákan nísìnyí oyè tó kára àwo yóò wá kárẹ́ dẹ̀. gbogbo tí wọ́n ṣe fún bàbá Mudeer nísìn wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ́ lómi náà nínú ọmọ Markaz
wọ́n wàá fìtínà wọn náà ayọ̀ dára rẹ̀ ọ̀nà bó ṣe ní dára rẹ̀ ni wọ́n là fún ọ nísìnyí torí pàrọ̀ èyí tó ń ṣe nǹkan ọ̀ràn kankan gbèsè tó jẹ ni gbèsè tó jẹ ni yìí sọ fún ọnu èyí sì sọ fún pé bí tẹ́ ẹ lọ ẹ lé débẹ̀ nísìnyí tó wá mọ̀ pé Rọ̀bí Ìmọ̀dé Àlí ọ̀dà mọ́ ẹ wá gbé Rọ̀bí Ìmọ̀dé Àlí kọ̀dà mọ́ lónìí tẹ́bẹ́jọ bẹ̀rẹ̀ dáwà rẹ ni lágbájá yìí ṣe mọ́ mo kó ń bẹ́ẹ̀ ṣe bó ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tó ń bẹ́ẹ̀ àwọn wo ló ń ṣe sangasanga sí Ọlọ́run sì bù ọ́ láṣìírí àwọn tó bí ọ náà bẹ́yìn bí ẹ sì gbọ́dọ̀ tóbi bí wọ́n ṣe ṣe ẹ jẹ́ kí n sọ kó yé bí wọ́n ti ṣe tí wọ́n fi mú àwọn bàbá wa bẹ́ẹ̀ ni mo mọ ẹ̀yin náà lẹ́bi ẹ̀yin ni bàbá rẹ̀ àmọ́ mo dúpẹ́ fún yín ẹ̀yin àgbàlagbà mo rí àwọn àtúnṣe tẹ̀ ń ṣe lọ Ọlọ́run mọ́ padà lẹ́yìn yín kọ́dà nínú tí ẹ kí n dúpẹ́ lérí ní ti àwọn bàbá wa tilé bàbá wa Mọ̀lánà jẹ́ Usuglol gbogbo ntẹ wátòwótò tẹ́ ń ṣe yìí ẹ̀yin náà máa kojú tiwa náà lọ ẹ̀yin kan ní resa àti báyọ̀ tẹ́ ẹ máa fi pàǹkan rẹ ni ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ ni ò rí bẹ́ẹ̀ ẹ kò rí bẹ́ẹ̀ lẹ́tún padà sí bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọmọ Markaz ilé mi wá dájú kọ ẹ̀ rí i pé gbogbo àwọn tí wọ́n ń ba ọ̀rọ̀ jẹ́ ọ̀kan ni mo sọ o èyí tí ì sọ ti Rabita gan bàbá wa tún wá gbèsè ibi ti Rabita náà lérí pé ààrẹ nìkan tó ṣe wọn lọ́nà tó gbà ṣe ìgbà kan ó ṣe kìnnì kan ìfẹsọ̀ tó Rabita púpọ̀ tán ọmọ kí ó lọ́kàn mi àmọ́ eléyìí náà ò tí ì já rójú tu ẹ ti Markaz tá a dá yàn fúnra wa ò já rójú tu ẹ wọ́n dàrú ti Rabita tá a tún yàn fún wọn náà ò já rójú tu ẹ wọ́n dàrú wọ́n sì ń sọ pé àfi ká lò lè ṣe mọ́ àṣàṣà kó kálukú tẹ́ wàá pè wá ní abẹ́ ní pè wá bẹ́ẹ̀ bá pè wá àwọn ní gbogbo yìí táwọn àti tẹ́ ń dàrú kí ló jẹ́ mọ́ dàrú béèrè nu bẹ́ẹ̀ bá lẹ́sìn lẹ́yìn dàrú á ní kẹ́ padà síbi tiwa ní láti àlè wa ibẹ̀ ni mùsílà gan tiwa o kì í ṣe gbogbo yìí tẹ̀ ń wí o ẹ fi eléri lẹ̀ fún eléri ẹ sì fún onírú rẹ̀ fún onírú bọ́dọ̀ ń bá lérí ọkàn kò nídìí kọ́ kánjú kí là ń kánjú sí yọ̀ọ̀kan ọmọ rẹ̀ àwọn gbogbo alẹ́ la fẹ́ sọ̀gá ọmọ Markaz yẹn fẹ́ sọmọ lẹ́yìn yóò sábẹ́ sọ̀gá náà ni yóò fẹ́ sọ̀gá kò burú ju tọ́ọ̀ bá wọn tó ju ọlọ́mbẹ́ tọ́ọ̀ bá wá bẹ́ni tó ju ọlọ́mbẹ́ ìwọ náà tẹ̀ tọ́ọ̀ bá bẹ́ tẹ̀ díẹ̀ níwọ̀nba torí pé gbàtọ́ bá gbé ní sẹ́kẹ̀ ọ wà ní pé akúnlẹ̀ fárara tó yé òní tó bá gba tí mẹ́lọ́ àrà tán ọmọ gàjù lọ ẹ̀jẹ̀ apàrà sí ẹ̀yìn gàjù fámìlì rẹ̀ lọ o fámìlì àwòsì yìí mọ̀ tíráì láti wo akọ́jà agbára yín lọ ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ ọ̀kan náà ṣẹ̀ṣẹ̀ lọ lè túbá lọ́dọ̀ bàbá wa níjẹ̀ tàbí jẹ̀rin gbogbo àwọn ọmọ yìí ọmọ wa ni wọ́n bàbá wa Mufti tuntun yìí ọ̀rọ̀ ọmọ tí wọ́n ṣe bí ìgbà tó bọ́ sómi báyìí tí wọ́n gbé ṣé bó ti mọ náà nì. lọ́dọ̀ bàbá wọn olókọ́ bàbá mi yìí tí wọ́n gbẹ̀bí ẹjọ́ mélòó òun náà ní pé òun ọ̀fẹ́ kó gba ìpẹ́kọ́ wọn kọ́ òun ni ọmọ kẹ́tọ́ kọ́kọ́ yọ kó ń bẹ́ òun náà gbà pé kò dáa kẹ́kọ̀ọ́ yọ̀ kó lè ké pé o ti kó lọ́mọ kéwu wa àmọ́ dùn mọ́ mi Ọlọ́run ni ó padà wálé nígbà mo wò ó náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ẹ̀rọ ọmọ dáadáa yìí bó o ti wá ń dúdú yìí Ọlọ́run jọ ọmọ wa dán àdúrà tí mo ṣe fún un. eléyìí náà ọmọ Markaz ni tẹ́ ẹ mọ́rú wàhálà tó fún wa nínú ọgbà yìí Ọlọ́run fèrè jìn ọ́ torí o ti túbá lọ́dọ̀ àwọn afá gbogbo yín yẹn padà wá kò sí ti ń lé yín ìjà ti lọ ìjà ti ṣe kí ni o ti tán gbogbo yín yẹn padà wálé ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nu gbogbo ògbìyànjú yìí tẹ́ ẹ bá yẹ kẹ́ ẹ bá jẹ́ káàrí ìṣe ni gbogbo táwọn afáyé wá solution sí ní wá solution kankan sí ma gbogbo nǹkó ti lọ bó ti yẹ kí ni o kọ lọ àtẹ̀yìntẹ̀ wa ń bẹ́ ń jìnnà àtẹ̀yìntẹ̀ ń bẹ́ ń tòsí àtẹ̀yìntẹ̀ ń fowó rán ní sí mi pé mo lọ́jọ́ bàbá rẹ ọmọ kéwù ni wọ́n bẹ́ ilé kéwù mọ́ wáyé ọmọ kéwù ni mí tòótọ́ èmi ò sínú fámìlì àmọ́ Salmanu minna Salmanu min adil bayt subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.